Ẹ káàárọ̀ bàbá mi. Ẹ káàárọ̀. Ẹ má bínú sá, ẹ jọ̀ọ́, kí ni orúkọ yín àti kí ni ipò yín nílẹ̀ Yorùbá? Orúkọ mi èyí táwọn èèyàn mọ̀ mí sí ni màá dárúkọ èmi náà pè ní Àwíṣògbó ní gbogbo Ondo State Òòṣà ní gbogbo Ondo State Àwíṣògbó ni. Ipò mi nílẹ̀ Yorùbá mo jẹ́ ìkan lára gbòógì nínú Ògbóni aborigine àgbáyé lábẹ́ bàbá wa Ọlákísàn Adétóyèsí. Mo dẹ̀ tún jẹ́ ìkan gbòógì lára ajìjàǹgbara ní Ondo State níbẹ̀ yẹn nípa ọ̀rọ̀ Yorùbá nation tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ta lè máa rí ṣe yìí. Kí lẹ máa rí sọ fún wa nípa ọ̀rọ̀ Yorùbá nation? Àti ní agbọ́pẹ́ rálẹ̀ wà ní Èkìtì lónìí, àdẹ̀gbọ́ pé wọ́n ti kó àwọn sójà sí ọ̀nà. Gẹ́gẹ́ bí ipò yín tá a sì mọ̀ yín, kí lẹ lè rí sọ fún wa àti kí ni ìfọ̀kànbalẹ̀ tẹ́lẹ̀ fún àwọn èèyàn wa tí wọ́n ń bọ̀ wá sí rálì? Sójà kan kó sójú ọ̀nà, ẹ má jẹ́ ká ṣera wa gbọ́, ẹ má jẹ́ ká ṣera wa yé. Sójà kan kó sójú ọ̀nà kí torí àwa ọmọ Yorùbá nation. Sójà kan kó sójú ọ̀nà ní pé ẹ̀rù àwa ọmọ Yorùbá nation tó ń ba sójà ní ẹ̀rù tiwa ló ń bà wọ́n. Pé tá a bá ti ń bọ̀ àwọn ó bẹ̀ wá pé ẹjọ́ ẹ bá wa ṣe rálì yìí ní wọ́ọ́rọ́wọ́ ká dẹ̀ máa lọ nítorí fún wọn sọ́nà nìyẹn. Wọn ní ká má kọjá nítorí pé kí ni bèbè ọ̀nà kejì kí kanra wọn. Apá sáré ní ká má lè fọ wọn sáwa, ohun kan ló ní ká má lè fi ohun kan wọn kàn wá. Bí iná bá ti ń jó sí ní ojú ọ̀nà lẹ̀, bí iná bá ṣẹ́ sóko ṣe ní fàyè ìrèké lẹ̀, wọ́n fàyè tiwa gbà wá nìyí. Ẹ ṣeun gan, adúpẹ́ sà. Àlọ́bọ̀ lálọ́ sà o. Bẹ́ẹ̀ ni àlọ́bọ̀ ní táwò torí pé àtàsẹ́yìn báyìí àtàpá lọ́mọdé ń tàkì títí odò, ayọ̀ padà báyìí lọ bìnrin yọ nǹkan abẹ́ títí. Àṣẹ wà bẹ́ẹ̀ ni orí. Ẹ ṣeun sà. Ẹ jẹ́ sọ́jà mi o. Màmá mi ẹ káàárọ̀ mà. Àwọn màmá mi lè wò ní ojú amóhùnmáwòrán yìí. Yorùbá nation. Now. No going back. No going back. Yorùbá nation for life. Ìmọ̀ wa ti ṣe kan. Àwọn tí wọ́n sọ pé àníkúrò ló kọ ẹrú Nàìjíríà, wọ́n máa gbélé ṣọ́ọ̀dẹ̀ wò ni. Àṣẹ. Àwa dẹ̀ máa yọ̀, a máa yan fanda lórí ilẹ̀ bàbá wa. Torí òmìnira ti jẹ́ tiwa. Bó ṣe máa rí nìyẹn láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àwa ń lọ sẹ́kìtì báyìí. Ẹ túyáyá kẹ túyàyà. Ẹ jáde kẹ pàdé wa níbẹ̀. Kẹ jẹ́ kí gbogbo wa ká rìn pọ̀, ká jẹ́ kí àgbáyé mọ̀ wípé àsìkò ti tó fún òmìnira ilẹ̀ Yorùbá. Òmìnira ilẹ̀ ti tẹ̀ wá lọ́wọ́. Ẹ má jẹ́ kó kó wa láyà jẹ. Wọ́n ká àwọn bàbá wa láyà jẹ, wọ́n ká àwọn ìyá wa láyà jẹ. Torí ènìyàn yẹn fi kàn wá. Ṣùgbọ́n nísìnyí àwa fẹ́ kọ̀yà fáwọn ọmọ tiwa àtàwọn ọmọ wa àtàwọn ìran tí wọn ò tí ì dá. Torí ẹ̀ làwa la ṣe ń lọ sí Èkìtì lẹ́yìn. A fẹ́ kí gbogbo ayé kó gbọ́ kí ọ̀run kan mọ̀ wípé Yorùbá nation for life ni no going back. Màámi, a gbọ́ pé wọ́n kó àwọn sójà sọ́nà. Kí ni ìfọ̀kànbalẹ̀ tẹ́ fẹ́ fún àwọn èèyàn wa tó ń bọ̀ káàkiri nípa ní àwọn tó ń gbà àwọn sójà tó wà lójú ọ̀nà yìí? Ó ní ìfọ̀kànbalẹ̀ tẹ́ lè fún wa àwọn èèyàn wa tí wọ́n ń bọ̀ káàkiri mà láti ibi gbogbo. Ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn wa ni wípé àwọn sójà àti ọlọ́pàá tó kó síta ìyà ń jẹ àwọn náà ní Nàìjíríà o. Wọn ò dẹ̀ ń ṣe ọmọ àlè. Wọn ò wá síbẹ̀ láti wá ní wá lára. Wọn ò wá síbẹ̀ láti wá gbé wa.
wa wọ́n wá síbẹ̀ láti wá dáàbò bò wá kí àwọn jàǹdùkú àwọn olóṣèlú kọ́ mọ̀ wá darapọ̀ mọ́ wa nǹkan tó ṣe kó wọn wá síta nìyẹn àwọn ọba wa. lẹ́yìn ọlọ́run ẹ̀yin bàbá alábẹ̀rù àwọn ìjọba yẹn rú ọba wa mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra láyé ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa nígbà tá a rí báwọn bàbá wa sọ̀rọ̀ sókè là ń sẹ̀ kéèbú pé báyà tá a bá ń bú yín bọ́yẹ̀ jẹ́ sọ̀pọ́tì wa torí pé ìfọwọ́tì wa lẹ́yìn la fẹ́ àfẹ́ káwọn fúlàní wọn tó gbérọ́ wọn ò lè dẹ́rù bà wá tẹ́yìn bàbá wa sọ wípé ẹ wò ńgbà tá a wá sí Ìgùà àbí Ìgùà rẹ̀ kọ́nà ń pè mí táwọn àgbà ẹ̀kọ́ ìkí ọba tó yà bá ń bẹ̀ yẹn tó nílé epo yẹn Ìṣèlú ó ní Ìgbòho mọ ní kábíyèsí ó ní ẹwọ bó ti wọn ẹ bá wọn jẹ sọ pé ìmọ̀ràn yìí mo ní ẹ̀ ó ní ẹ̀ mo lẹ́ gbádùn wa tó nígbà tí kábíyèsí ní káwọ gbó ti Fúlàní ẹ̀já dúpẹ́ fọlọ́run ẹwọ gbó adẹ̀wọ gbó adẹ̀sí dáadáa àṣe dáadáa gan àṣe bẹ̀ dáadáa nígbà tá a wá jáde tán tí àwọn Fúlàní kókù tó ń sunkún wọn á rún ní sọ́ba yẹn ọba náà láyà ó lè mi mọ́ná Gbòho ó lè mi mọ́ná nìkan ó ní wọ́n ti ń Fúlàní ti ń pa àwọn tí mo jọba lé lórí fídíò yẹn bẹ́ lórí YouTube ó ní kì í sọdún kékeré ó ní mo wá rí Gbòho pé akọni lọ́wọ́ ilé tó lé mo wá ní ọgbọ̀n gbó tiwọn èmi mọ́nà àyà mi ga ẹni mo ti dọ̀jẹ̀ ọlọ́pàá lè ṣe kankan fún torí mo sọ kábíyèsí tẹ bá sọ bẹ́ẹ̀ tọ́lọ́pàá bá ṣe ẹni tí yẹ pé wa n ò tó bẹ́ẹ̀ tí gómìnà bá sọ̀rọ̀ lórí ẹ̀dùn irú ohun tá à ń fẹ́ nìyẹn kì í ṣe pé ká sọ pé kábíyèsí ọ̀ṣáájú òkú kọ́ ọmọ ọgbọ́n òṣèlú ọmọ bá jà ṣùgbọ́n kọ́ fẹnu tiwa lẹ́yìn pé ẹ̀sọ́ ń bẹ̀ ara àwọn alára yín owó ẹ̀mí ìbá ẹ̀pẹ́ ìtẹ̀ jẹ́ bàbá ọba ìtẹ̀ ìlàyà tábà wà ọlọ́wọ́ ní yọjú aláàfin ọlọ́wọ́ sápá mọ́ ni ìjọba bàbá mọ́ wọn jọba kọ́sọ́ bá tá a dá àfẹ́rẹ́ jẹ́ òyòjú tọ́ba gbogbo Sunday kò tún kíta mú mi lọ́la pé wọ́n sáré. Koiki Media bringing the world closer to your doorstep. 1st of June 2021. bàbá fẹ́ rí ikú bàbá yìí gan àwọn alẹ́ láàrin bàbá. bàbá òde tó lọ́jú bàbá pa. lẹ́yìn ọlọ́run ẹ̀yin bàbá alábẹ̀rù àwọn ìjọba yẹn rú ọba wa mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra láyé ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa nígbà tá a rí báwọn bàbá wa sọ̀rọ̀ sókè là ń sẹ̀ kéèbú pé báyà tá a bá ń bú yín bọ́yẹ̀ jẹ́ sọ̀pọ́tì wa torí pé ìfọwọ́tì wa lẹ́yìn la fẹ́ àfẹ́ káwọn Fúlàní wọn tó gbérọ́ wọn ò lè dẹ́rù bà wá tẹ́yìn bàbá wa sọ wípé ẹ wò ńgbà tá a wá sí Ìgùà àbí Ìgùà rẹ̀ kọ́nà ń pè mí táwọn àgbà ẹ̀kọ́ ìkí ọba tó yà bá ń bẹ̀ yẹn tó nílé epo yẹn Ìṣèlú ó ní Ìgbòho mọ ní kábíyèsí ó ní ẹwọ bó ti wọn ẹ bá wọn jẹ sọ pé ìmọ̀ràn yìí mo ní ẹ̀ ó ní ẹ̀ mo lẹ́ gbádùn wa tó nígbà tí kábíyèsí ní káwọ gbó ti Fúlàní ẹ̀já dúpẹ́ fọlọ́run ẹwọ gbó adẹ̀wọ gbó adẹ̀sí dáadáa àṣe dáadáa gan àṣe bẹ̀ dáadáa nígbà tá a wá jáde tán tí àwọn Fúlàní kókù tó ń sunkún wọn á rún ní sọ́ba yẹn ọba náà láyà ó lè mi mọ́ná Gbòho ó lè mi mọ́ná nìkan ó ní wọ́n ti ń Fúlàní ti ń pa àwọn tí mo jọba lé lórí fídíò yẹn bẹ́ lórí YouTube ó ní kì í sọdún kékeré ó ní mo wá rí Gbòho pé akọni lọ́wọ́ ilé tó lé mo wá ní ọgbọ̀n gbó tiwọn èmi mọ́nà àyà mi ga ẹni mo ti dọ̀jẹ̀ ọlọ́pàá lè ṣe kankan fún torí mo sọ kábíyèsí tẹ bá sọ bẹ́ẹ̀ tọ́lọ́pàá bá ṣe ẹni tí yẹ pé wa n ò tó bẹ́ẹ̀ tí gómìnà bá sọ̀rọ̀ lórí ẹ̀dùn irú ohun tá à ń fẹ́ nìyẹn kì í ṣe pé ká sọ pé kábíyèsí ọ̀ṣáájú òkú kọ́ ọmọ ọgbọ́n òṣèlú ọmọ bá jà ṣùgbọ́n kọ́ fẹnu tiwa lẹ́yìn pé ẹ̀sọ́ ń bẹ̀ ara àwọn alára yín owó ẹ̀mí ìbá ẹ̀pẹ́ ìtẹ̀ jẹ́ bàbá ọba ìtẹ̀ ìlàyà tábà wà ọlọ́wọ́ ní yọjú aláàfin ọlọ́wọ́ sápá mọ́ ni ìjọba bàbá mọ́ wọn jọba kọ́sọ́ bá tá a dá àfẹ́rẹ́ jẹ́ òyòjú tọ́ba gbogbo Sunday kò tún kíta mú mi lọ́la pé wọ́n sáré. Koiki Media bringing the world closer to your doorstep. 1st of June 2021. bàbá fẹ́ rí ikú bàbá yìí gan àwọn alẹ́ láàrin bàbá. bàbá òde tó lọ́jú bàbá pa.